ideology yìí jọ mí lójú ó jọ mí lójú gan fẹ́ kẹ́ wo fídíò yìí. a gbọ́dọ̀ fi atẹ́gùn sí ní ta fẹ́ mu láti máa pín ó lè jẹ́ pé ní ta fẹ́ mu gbóná àmẹ́nu ẹ atẹ́gùn ẹnu ẹ lọ fẹ́ lò láti fi fẹ́ oúnjẹ látẹ́gùn wọ́n fẹ́ fi fẹ́ nǹkan tó fẹ́ mu látẹ́gùn bóyá omi náà ló mu táwọn tí wọ́n hàn lójú omi o tó fẹ́ látẹ́gùn ni àbí kò dànù débi tí ìdọ̀tí ń wà kò ṣẹ̀ṣẹ̀ wàá mú yòókù àbí tó fẹ́ mu gbóná tí ẹnu ẹ ló yẹ kó lò láti fẹ́ látẹ́gùn ó lè bá tutù lọ́wọ́ ọ̀rọ̀ débi tí ó ti ṣe mu àbí kó gbé kalẹ̀ kó ṣe sùúrù kó fi tutù fúnra rẹ̀ àbí kó sì lóun kankan bí abẹ̀bẹ̀ láti fi fẹ́ kó fi tutù wọn lànà Nabi sallallahu alaihi wasallam kọ̀ fún wa láti máa fẹnu fi atẹ́gùn sí ní tá a bá fẹ́ mu. náà ẹjọ́ kí gan pàtó la máa ṣe nínú ẹ̀sìn Islam báyìí tá a fi ní wọná tábà wà láti bàbá yìí ṣe wọ́n ní ẹ̀ṣẹ̀ nínú Islam ká fi ẹnu fẹ́ òyì sí nǹkan tó bá gbóná nǹkan tá a fẹ́ jẹ sẹ́nu wa ní o tábà fi ẹnu fẹ́ yìí sí wọ́n ní ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n sẹ́mọ̀ wípé ọ̀rọ̀ ilé ayé yìí amọ̀ ìjura lọ ẹ̀yin dádì mi dáadáa tẹ̀tún ní òye nínú ẹ̀sìn Islam ẹjọ́ sóòótọ́ ni ẹ fi eré hàn lábẹ́ comment section sóòótọ́ lọ́rọ̀ tí bàbá yìí sọ pé ẹ̀ṣẹ̀ ni nínú ẹ̀sìn Islam káfẹ́nu fẹ́ yìí sí oúnjẹ tó bá gbóná. This is Adomade. Bye for now. Ade Omade, advocates for the masses.